orin tí wọ́n ń kọ ní sí gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn play rẹ̀ tẹ́ ń gbé sórí TikTok tẹ́ ń bá wọn gbọ́ tẹ́ lórí ìyẹn dùn orin àgbákò ni orin eríbú ni o ẹ gbọ́ tí wọ́n wí ńgbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àwọn dúpẹ́ ya Rmqk ya il àwọn dúpẹ́ ya Kashifa ya il àwọn dúpẹ́ ya Kewugbemi ya il àwọn dúpẹ́ ya kìnnìkan ya il ẹ̀yin tẹ́ ń gbọ́ orin yẹn ẹ mọ̀ túmọ̀ Fátíà ni abẹ́ ẹ mọ̀ ẹ̀ ń ṣèfẹ́ ẹnu sẹ́yìn ọmọ pé gbólóhùn mo dúpẹ́ Ọlọ́run nìkan lónìí bẹ́ẹ̀ bá ti lè gbé fún nǹkan kan mi ẹsẹ̀ bọ́ pẹ̀lú Ọlọ́run yẹn ṣé bẹ́ẹ̀ yín náà rí pé bẹ́ẹ̀ bá dé rírun lẹ́yìn takbiratul ihram gbólóhùn tẹ́ wí ni pé alhamdulillahi rabbil alamin ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ohun tí jẹ́ ọpẹ́ lọ́pẹ́ téèyàn sọ pé mo dúpẹ́ nú ayé mi mo dúpẹ́ ẹ̀ṣẹ̀ mi mo dúpẹ́ bí tí ń bá bọ̀ mo dúpẹ́ bí wọ́n bá dé lillahi tọ́lọ̀ ni ẹ ò gbọ́dọ̀ tún dúpẹ́ fún nǹkan mi mọ́ ìjọ tí mùsùlùmí bá ti sọ pé òun dúpẹ́ fún kinní kan ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú Ọlọ́run ẹ má jẹ́ ká fi jújú wò yín lójú bọ́ bá jẹ́ ìmọ̀ náà ni ìmọ̀ tí wọ́n gbé wá yẹn ó tako àkídà mùsùlùmí ó tako àkídà Islam gbogbo ẹni bá wọ bẹ̀ ẹlẹ́bọ ni gbogbo ẹni ó bá wọ bẹ̀ ẹlẹ́bọ kọ́ńbélé ni yàwó àbíwá pé kí ló ń bọ̀ ń bọ ẹ̀mí àwọn àlùjọ̀nù orúkọ yẹn kò sínú orúkọ Ọlọ́run gbogbo ọkọ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kalẹ̀ yẹn kò sínú orúkọ Ọlọ́run tábà wá lórúkọ màláyíkà ni Olúwa yọ̀ǹda fún wa láti pe màláyíkà Ọlọ́run ni wọ́n ní ká pè ẹ̀kọ́ ni nǹkan wa lónìí sẹ́mi pé kìí ṣe pàǹjà ni Islam gẹ́gẹ́ là ń fi hàn wáyé Ọlọ́run ò gbà fún wa láti pe màláíkà kan tí kì í bá ṣe fún wọn lọ́wọ́ lóní kẹ́ ẹ máa pè kí lẹ fẹ́ pe màláíkà fún màláíkà náà ń pe Ọlọ́run ni ọ̀dọ̀ àwọn láwọn ẹ̀mí kan làwọn ń pè ẹbí wọn pẹ́ ta lọ́dá ẹ̀mí náà wọ́n padà síbi bọ́lọ̀ ńlọ́dà àbí wọ́n ìta wọn ń pe ńtọ́lọ̀ ń dá tá à pé ọba tọ́dà nǹkan yẹn. ìbéèrè mi tẹ́tù bí wọ́n léèrè wọ́n ní èdè kan ni ẹbí wọ́n pẹ́rú èdè wo gbogbo orú èdè tí bá wò ṣe wáyé tí ò jẹ́rè lárúbáwá tọ́lọ̀ fi rán Ànábì Muhammad sí wa. wọ́n darí dé wọ́n làwọn fẹ́ fi jọ Suleimana sí Ànábì Suleimana lọ́lọ́run rẹ̀ sí wa ni ìjọba Suleimana ti lọ ó ì ti kó gbálẹ̀ gbogbo ń tà ń bá ń lò lásìkò yìí tó bá ṣe déédé pẹ̀lú jíṣẹ́ tá Ànábì Muhammad gbé wá tó bá wá papọ̀ mọ́ ti Suleimana ló tó ṣe déédé èyí tí ó bá ti papọ̀ mọ́ ti wá tá Ànábì gbé wá gbogbo ẹni ó bá ṣe ìṣìnà ni. Shari'atu Musa utilat bi Muhammadin òfin ti Musa Mose tó dé dẹ̀ndẹ̀lẹ̀ ń bí àti ti Isa Ànábì Muhammad ti kó ìtó pé jù bẹ́ẹ̀ lọ wá. Ẹ ò gbọ́dọ̀ pé nǹkan kan mí àyàfi Ọlọ́run subhanahu wa ta'ala ìgbà tí ó sì ní kẹ́ ẹ pé ó ní kúl sọ fún wa ìdí Allah ẹ pè mí ní Allah awidi urrahman àbí ẹ pè mí ní arrahman ayyaman tadi'u gbogbo ọkọ̀ tẹ́ ẹ bá lè wò fi pè mí o falahul asma'ul husna ọkọ̀ tó dájú ní tèmi Ọlọ́run ẹ jẹ́ ká fún wa ní tùmọ̀ Rmqk ya il tí fi ń jókòó Ọlọ́run ká fún wa ní tùmọ̀ Kashifa ya il tí fi ń jókòó Ọlọ́run ká fún wa ní tùmọ̀ Kewugbemi àbí kí ni wọ́n pè gbogbo ẹ̀ mọ́ra wọn àtẹnujẹ ya il ebi ń pa mí ya il ọ̀nà àtijẹ ya il ọ̀nà jìbìtì ya il irọ́ burúkú ní bẹ́ẹ̀ mùsùlùmí tó bá ti lọ bẹ̀ ó ti di ẹlẹ́bọ o ayyuhal mustami'una. àfọ̀ mẹ́wàá nímọ̀ àtẹ̀yọ́ mẹ́wàá nímọ̀ àti gbogbo mùsùlùmí ayé àwọn kan tó ṣẹ̀ṣẹ̀ jáde nísìnyí wọ́n láwọn
àbí bọ́ wọ́n pẹ́ra wọn. ẹjọ́ tó rán lọ́wọ́ àjíṣọ pé máa bọ́ mí ẹ má bá wọn dá sí o. ẹbọ ni o àlìjànú ni wọ́n ń pè o. méjì ni ó jẹ́ mùdírù méjì ló máa jẹ́ olùkọ́jẹ pé wọ́n ń pè àlìjànú àbí wọ́n fẹ́ dààmú nísìn wọ́n fẹ́ mú yín sìn ní o. kò sí tó ń jẹ́ ráúkọ̀ yá inú nínú ọkọ̀ ọlọ́run. kò sí tí ń jẹ́ káṣífà yá inú nínú ọkọ̀ ọlọ́run. kò sí tí ń jẹ́ káúkà yá inú nínú ọkọ̀ ọlọ́run. gbogbo ẹ̀yin ọmọ kéwú tẹ̀ ń bá ń pẹ̀lú ẹ lọ sọ ara yín. ọgbọ́n wẹ̀ lẹ́nu mi rí. kí wàá lọ́lọ́run kò tí ì ṣe. àwọn òpin kankan lẹ́yìn Allah. àìsí ìṣe ní jìbìtì bọ́ síbí. gbogbo ọdún tó ló lé wa. sábà bàdà kanákájọ nǹkan rí. ẹ ń gbúlọ̀ nǹkan lójú ọlọ́fún wa. bàtà ìṣe babaláwo. ẹ má lọ lè wẹ bẹ́kẹ́bẹ́ kó yí má bàa dàrú. wọ́n ń kó ọkọ̀ ọlọ́run ní. hunaka subahat ìrújú bẹ́ẹ̀ a dẹ̀ challenge wọn ní sí pé ó dá kí ni túmọ̀ ráúkọ̀ yá inú. tó bá jẹ́ kó ọkọ̀ ọlọ́run ta ló lù kàn. ẹnu tí mo fẹ́ di nípa nílẹ̀ àdèké fatia kí ni túmọ̀ samskasfa yá inú tó wá ṣe déédéé ọkọ̀ ọlọ́run. Asma'ullahil husna ọkọ̀ ọlọ́run tó dáa jù mọ́kàndínlọ́gọ́rùn-ún ẹ̀rí yẹn pè mọ́. àwọn ajá kìíní kan yá inú lẹ̀ ń bá ọ bẹ̀ kọ́lá tó ọba rẹ̀ ni tí ń pè jìnnà sí àgbákò tí ó ṣẹlẹ̀ mọ́jọ ọ̀rọ̀. ẹgbẹ́kẹgbẹ́ ni wọ́n wá para wọn jẹ wọ́n ní àwọn ọ̀bẹ sí wa o ìmọ̀ làwọn gbé wa ìmọ̀ kíni kí lórúkọ ìmọ̀ yẹn. àwọn ní bàbá kan bẹ ẹ̀mí àgbà ẹ̀mí èṣù ni o. sẹ́yìn nípa wọn ti bẹ̀rẹ̀ ẹ̀sọ́kúsọ wọ́n làwọn ń jí òkú wọ́n ti bẹ̀rẹ̀ wíkúwí wọ́n ní sípírìtì làwọn ń kírun fún Allahu làwọn ń kírun fún ẹ̀pẹ́ Allahu Akbar. bàbá kan wá jáde mi ìfẹ́ sọ̀rọ̀ pa bàbá yẹn púpọ̀ ó ní mo fún bàbá yẹn respect gan ó kàn fẹ́ máa wọ́ra rẹ̀ lẹ̀ díẹ̀díẹ̀ ni ìwọ̀n ń sọ̀pọ̀tì wọn ó dẹ̀ ń ta àwọn ọ̀rọ̀ sí mi pé ṣé torí wọ́n ti ń pè é wáàsí wọ́n ń pè mí wáàsí nìkan kọ́ Ọlọ́run gbà fún mi ni kẹsẹ̀ pé wọ́n ń pè mí wáàsí nìkan fúnra Ọlọ́run ló gbà fún mi èmi èé sì sókè tán mi sì ṣe 419 gbangba àtàkùn tó sọ yìí ẹni mo bá gbọ́rọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́nà ẹ̀rú bí ọba wá bí mi Ọlọ́run ní tó dáa fún mi kó sí kọ́ ọ̀rọ̀ ṣe nǹkan fún yàn bẹ́ẹ̀ kò ní lọ́wọ́ máa sọ fún àwọn ọmọ Kewugbemi àánú Ọlọ́run làwa ń lò àdẹ̀ fi Ọlọ́run lẹ́ngbà kan ẹ sọ fún bàbá náà kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó dákun àgbàlagbà oníkẹyìn mọ nǹkan tán ìwíkúwí lẹ̀ ń wí bàbá kò sí ti ń jẹ́ gbogbo ọkọ̀ tẹ́ wí ẹnu ọkọ̀ Ọlọ́run ẹ lọ lè bá fẹ́ mú ọkọ̀ Ọlọ́run ṣé ẹ fẹ́ mú ọkọ̀ Ọlọ́run jà Nábì Muhammad lọ ni ṣé mú ọkọ̀ Ọlọ́run jà wọn sàhábà lọ ni ó yẹ ká Nábì tiẹ̀ wí kan wọ́n mú mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹ dáàbò yìí. ẹ̀rí pé kí nìyẹn ọkọ̀ yẹn ń bẹ ní ìparí útúbà sáwọn kàbí útúbà yà sí nígbà kọ́lá yìí wọ́n fẹ́ àjíbúlí yàrá òkà yà irú àjíbúlí mọ̀ tí wọ́n tẹ̀wé ni pé gbàdúrà mi ìwọ ọ̀rọ̀ òkà yà irú kí ni ń jẹ́rọ̀ òkà yà irú. wọ́n ṣe tán wọlé bí àbàrá ni ni ẹ má wíwú ikú ọ̀nà bàbá gbà pé bí àbàrá ni ni àgbẹ̀bí ẹ sá àbàrá ni ẹ má sọ àbàrá ni mọ́ ẹ má sọ lárúbáwá
lárúbáwá là nẹ́bí gbé wá ọlọ́ni inna anzalna al-Qur'ana arabiyyan la'allakum ta'qilun kẹ́ni yóò lè pé láti sọ kuranu kalẹ̀ lárúbáwá